tó ìbọn ọkùnrin ìbọn obìnrin ìbọn ọmọdé ìbà àgbàlagbà ìbẹ̀yìn àgbààgbà tó lódùmarè tó ṣàkóso ilé ayé tó kó lé yín lọ́wọ́ ẹ má jẹ́ ń tẹnu gbóbi ọ̀wọ̀ ń tèmi o. babaláwo nínú ilé yìí mo yìnbọn rú Ọ̀rúnmìlà mo yìnbọn yìí ẹ̀yin bàbá mi mo yìnbọn ṣiṣẹ́ o ẹ má fọ́ bàràmàlì kò sí kómi níyì tèmi lọ olódùmarè mo fi bẹ̀yìn ẹ jẹ́ kí òun mi kó máa dùn létí ọmọ aráyé. Abíọ́dún ni mò ń jẹ́ bàbá mi Ònújọ́láwuyì èmi tí mo torí ọ̀tẹ̀ bá wọn lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ pé bí ni wọ́n bá ń kẹ́gàn mi kí ni wọ́n tó kù sì máa yìn mí mo kí gbogbo yín pátápátá ẹ kú lé ẹ sì kú kalẹ̀ ń bẹ̀rùn lágbára Ọlọ́run lódùmarè lágbára àwọn tó lódùmarè kó lé ayé lọ́wọ́ gbogbo wa pátá àní ṣiṣẹ́ o àní tójú lẹ̀ mọ́lẹ̀ àní tẹ̀lẹ̀ níbi tílẹ̀ gbé lójú tẹ bá ti rí mi báyìí ẹ ti mọ̀ pé àròtọ̀ náà mo tó gbé dé bàbá mi òní mo wá bá lónìí ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹni mo wó ni wọ́n ọ̀mọ̀wé ni wọ́n onímọ̀ ni wọ́n ẹnu oníkàn òun láti gbọ́ pọ̀n bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo ojú tó ń wò wá. Orúkọ tèmi ni ọ̀mọ̀wé Oladiran Ademola olúawo ìlú Ìrẹ́gbẹ́ Ọjà baálẹ̀ ìṣègùn ìlú Ìrẹ́gbẹ́ Ọjà àti agbẹ́sìngáwo ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́. ẹ ṣe bàbá nínú àwọn ọ̀rọ̀ àjọsọ èmi àti yín láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn mo rí wípé kọ́rọ̀ tó dayọ̀ ojú ti rí nǹkan bàbá lónìí mo fẹ́ kí ẹ bá wa sọ nípa ìtàn ìgbésí ayé yín báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé yín gan. nǹkan kìí ṣe ràbí a bí mi ní ọdún 1966 ni a bí mi ìlú Ìrẹ́gbẹ́ Ọjà náà ni a bí mi sí. Mo wá láti ìdílé arákùnrin àti arábìnrin Oladiran ìyá mi Adérónkẹ́ ní jẹ́ Oladiran Àjàó ni bàbá tó bí mi. Ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ inú oko ni a bí a sí torí iṣẹ́ oko ni à ń ṣe bó jẹ́ pé bàbá tó bí mi jẹ́ àgbẹ̀ wọ́n sì jẹ́ oníṣègùn iṣẹ́ oko dídá ọ̀ndàkọ alárojẹ ṣùgbọ́n a ní oko kòkó àtòbí níwọ̀nba kò tó ti àwọn tí wọ́n lọ múlẹ̀ ní iwájúwájú. A bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ilé ẹ̀kọ́ onítẹ̀bọmi wọ́n ń pè ní Baptist Day School Ìrẹ́gbẹ́ Ọjà ọdún 1970 mo wọlé. Nítorí kó pẹ́ ni pé a tún ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì a tún kàńgbà fẹ́ bọ́ sí ìpele kẹta kì í ṣe páàkù nánú ìdánwò ṣùgbọ́n ṣàkíyèsí àwọn bàbá wa ń gbà ni pé tá a bá tètè ń lọ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ á tètè kú òun oko torí ẹni tó ọmọ tó bá ti jáde ìwé mẹ́fà ń gbà kò sí ilé ẹ̀kọ́ gíga kankan ìgboro ní Ògbómọ̀ṣọ́ ni ó wà eléyìí ti kú òun oko nu mo sì fẹ́ kó rí bẹ́ẹ̀ wọ́n ní a dúró a tó ń bọ́ sí ìwé ẹlẹ́ẹ̀kẹta a fẹ́ bọ́ sí ẹlẹ́ẹ̀karùn-ún àbí ẹlẹ́ẹ̀kẹrin a fẹ́ bọ́ lẹ́ẹ̀kan wọ́n tó ní a dúró. Ní kúkúrú èdè 1978-79 la parí àwa bá wọn ṣèdánwò ti Bọ́lá Ìgè tí ìgbà tó dá skul lẹ̀ tó jẹ́ tí Bọ́lá Ìgè jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún náà. Àwọn skul àkọ́kọ́ tó dálẹ̀ ń gbà pọ̀ ní agbègbè wa pé kí àwọn ìgbèríko náà ní ilé ẹ̀kọ́ gíga wọ́n dá ọ̀kan sí Aláyin wọ́n dá ọ̀kan sí Orí Ẹran ọ̀kan sí Gàmbàrí wọ́n sì dá ọ̀kan sí Arúlú àti Ìrànyìn àwa ní àǹfààní àti lọ ti Aláyin. A parí ilé ẹ̀kọ́ gíga ti secondary school ní ọdún 1985 la parí bá a ti tó bẹ̀rẹ̀ oko ríro padà ní. Ìgbà tí wọn ò jẹ́ ká tètè mo bá ní mi lọ iléèwé mọ́ pé màá kọ̀ṣẹ́ ni kí wọ́n lè jẹ́ tètè kúrò lóko wọ́n ságbà láti jẹ́ pé kí n lọ nígbà tí mo rán àǹtí mi kan tó jẹ́ arábìnrin kan mo rán sí ẹ tó jẹ́ ẹni tí wọ́n fẹ́ràn wọn láwọn ti mọ̀ pé ó ti fẹ́ kó ṣùgbọ́n wọn lọ rí béèrè ibi tó fẹ́ ṣe mo ní máa kọ̀ṣẹ́ ni mo bá fi lọ kọ́ṣẹ́ àwọn tí ń fa iná wọ́n pè ní àwọn electrical ní afẹ́lú àwọn tí ń fa náà ìjẹ́ ń fa wáyà sára gan náà akọ a tètè fẹ́ parí gbà ìjẹ́ ọpẹ́ mo tètè gba òmìnira
ìgbò pẹ́ ní a bá tún ní kí n tó máa padà bọ̀ sí oko pé kí n wá máa ọ̀dọ̀ bàbá kan tí wọ́n ń pè ní Adéomi ní ìlú Ògbómọ̀ṣọ́. Òun ń ta àwọn èròjà táwọn obìnrin ń lò bíi tówẹ́ẹ̀nù, bí àwọn kọ́mú ní oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ṣà ń tà ní bàbá yẹn ń tà, àwọn ẹ̀wù, àwọn nǹkan ọmọdé wẹ́rẹ́wẹ́rẹ́. Mo lọ ọ̀dọ̀ bàbá mi, mo tún gbé ń bẹ̀. Mo ti pa iṣẹ́ tí mò ń ṣe tì torí wọn ò sáfẹ́ kí n fìdí múlẹ̀ rárá níbẹ̀. Nípa àtẹ ìwé tí wọ́n fi ń polówó ọjà kéékèèké, wọ́n ń pè ní business card. A ní kí mo fún ẹni tó jẹ́ bàbá mi gbà pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín o, tí wọ́n bá wà ní Ìlọrin tí mo wà o, torí ìlú Ìlọrin ni mo ti kọ́ iṣẹ́ yìí, ẹ fún wọn ní kí wọ́n máa gbéṣẹ́ fáwọn ọmọ yín. Ìlú Ìrẹ́gbà wa ni bàbá mi pèwé fún. Wọn ò sáfẹ́ kí n fìdí múlẹ̀ pé ìlú náà láti níná títí di àkókò tí mò ń sọ̀rọ̀ yìí, bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ tán fún wa lọ́la lókù láti ọdún. Nígbà ọ̀yá wọn ni máa padà bọ̀ Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ Adéomi, mo padà wá. Ìgbà mo débẹ̀ ní 1987 mo padà sí Ògbómọ̀ṣọ́. Ìgbà tó di 1990 sí 1991 níbẹ̀rẹ̀ pẹpẹ ni àìsàn dé làwọn náà kú. Bí wọ́n ṣe ní mo gbọ́dọ̀ rọ́pò wọn nù. Mú alọ́rùn gbà àṣàgbà ní kúkúrú èdè pé wọ́n ṣàfi agúnlẹ̀ pé gẹ́gẹ́ bí ọ̀nà tí wọ́n ń tọ̀ tẹ́lẹ̀ nípa ìṣègùn, wọ́n fi mí ṣe baálẹ̀ ìṣègùn. Wọ́n tún ń ṣe ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Ògbóni Aborigine Fraternity of Nigeria. Èèyàn náà wọ́n fi mí ṣe olórí ń bẹ̀. Ìgbà tó lémi náà ní ìṣètọ́dẹ, mo ní mo láwọn àbúrò, wọ́n fẹ́ nìkan kalẹ̀ ń bi lẹ́yìn bí a ṣàṣe pín àwọn nǹkan náà. Pé kì í ṣe gbogbo ẹ̀ náà ni màá wà wọ́n rí. Nígbà mo ti kọ́kọ́ fìgbà kan ṣe àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì táwọn ń ṣe àwọn wàásù kí láti ṣe gbogbo ẹ̀ ńgbà tó kò fi jẹ́ kí n fẹ́ gbà fún wọn láti ṣe àwọn nǹkan. Ṣùgbọ́n nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pè mí lọ́tùn lósì pé kò díẹ̀ sí lọ gbà làṣàfi gbà ń gbà títí òun là ń bá bọ̀. Ó wá di ọdún 2000 déédéé, ẹgbàá ọdún ni wọ́n bá ní ilé ẹ̀kọ́ wù mí láti lọ. Wọ́n sì ń ṣe àwọn àgbélébùyè. Àwọn èèyàn máa ń gbàǹgbà láàárọ̀, àdàgbà kọlà síso níso, òun láti lọ. Wọ́n ń ṣe ọ̀kan ní St. Andrew ni wọ́n ń pe ilé ẹ̀kọ́ nígbà St. Andrew College of Education lọ́yọ̀ọ́. Àwọn ni wọ́n gbé ẹ̀ka kan wá sí ìlú Ògbómọ̀ṣọ́ ní Ògbómọ̀ṣọ́ High School ni wọ́n gbé wá nígbà abẹ̀rẹ̀ ní 2000, ìyá 2000 déédéé lábẹ̀rẹ̀. A sì parí ìyá 2004. Wọ́n fún wa ní ìṣẹ́lú yẹ pé ká lò ká fi kọ project asáparí 2005. Ṣùgbọ́n ní kúkúrú èdè, mo ní láti ní lẹ́mìí wípé iṣẹ́ yìí mi ì fẹ́ fi ọmọdé ṣe. Bóò ni orí ìfẹ́ máa parọ́ níbẹ̀. Ìyẹn iṣẹ́ awo yìí. Iṣẹ́ awo yìí mo ní ìfẹ́ ṣe. Ṣùgbọ́n mo bá Ẹlẹ́dàá mi sọ̀rọ̀, mo sì bá Olódùmarè sọ̀rọ̀ pé ẹ̀kọ́ wù mí láti máa kọ́yàn ní àwọn nǹkan kan torí ó wà nínú ẹ̀jẹ̀ mi láti máa kọ́yàn pé iṣẹ́ olùkọ́ ó wù mí. Ìgbà tá a ṣe kọ́ọ̀sì kan jẹ́ ń pè ní teachers education tí mo rí àwọn àwòmọ́ olùkọ́ni, ó jẹ́ kó wù mí àjẹ́ pé iṣẹ́ yìí màá ṣe. Ìgbà mo ti padà sí babaláwo, mo ti ń ránkọ́fá níwọ̀n àti ń ṣèṣègùn lọ́pẹ̀rẹ̀ tó ṣègùn tẹ́lẹ̀ ní abiyamọ. Èèyàn ọ̀sẹ̀ nídìí kò nílò pé mò ń kọ́, ṣùgbọ́n ti fáwọn mo ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ní à ń kọ́. Mo ní láti yẹra fún à ń lọ sí ilé ìjọsìn àwọn ẹlẹ́yìn Kristi. So mo padà sí ti àwọn bàbá wa ní pẹrẹu. Ẹ ṣe bàbá, níbi tẹ́ ẹ bọ́rọ̀ dé ìbéèrè kan wà tó ń sọ kúlúkúlú lọ́kàn mi tí mo fẹ́ bi yín. Ẹ ní ẹ ti kọ́kọ́ lọ ní ìlànà ti ilé ìjọsìn, èyí ń àwọn ọmọlẹ́yìn Jésù. Bàbá, ó tó ọdún mélòó tẹ́ ẹ lò ní ilé ìjọsìn kẹ́ tó wá padà sí ibi iṣẹ́ àwọn bàbá yín? Ọdún ń pọ̀ torí wọ́n bí mi sí. Ṣùgbọ́n ẹ sọ pé aláwo ni bàbá yín. Ẹ mọ̀ pé ìṣègùn kì í ṣe ẹ̀sìn. Iṣẹ́ ọwọ́ ni ẹ̀sìn àbí ní ìṣègùn kì í ṣe ẹ̀sìn. Àwọn mùsùlùmí kún bẹ̀ rẹ́gẹ́dẹ́, àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọn kún bẹ̀. Iṣẹ́ ọwọ́ lòun. Babaláwo ni ṣe iṣẹ́ ọwọ́, àtẹ̀sìn àti iṣẹ́ ọwọ́ ni babaláwo. Ó dáa, ẹni ẹ̀jẹ̀ wá kọ̀rọ̀ lè yá.
kákàn fojú inú wò ó tọ́dún mélòó tẹ́ ẹ lò kẹ́ ẹ tó padà wá sí ilé. Mo padà sí inú ẹ̀sìn ìbílẹ̀ ní ọdún 2006 láti ìgbà wọn ti bí mi tó wọ́n jẹ́ ọmọ ogun ọdún dédé tàbí kájá gbogbo ogójì ọdún gbà tàbí ogún ọdún. nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. tí mo fi Bàbá, ṣe nínú ìṣòro yín ó dájú pé àkókò tẹ́ ẹ padà sí ó dàbẹ́ ni pé bàbá tó bí yín wọ́n ti fẹ́ jáde láyé lásìkò náà. wọ́n ti jáde láyé kí n tó padà gangan sí ti Ifá tó gúngán mo ti pátì láì mọye ìgbà ní gbogbo ayé wọn tí mò ń sùn wé ná. Bàbá, Ifá tẹ́ ẹ wá kọ́ Bẹ́ẹ̀, lẹ́yìn tí bàbá yín ti jáde láyé tán, bẹ́ẹ̀, báwo ló ṣe rọrùn fún yín láti gbé Ifá yìí rù? ó rọrùn fún mi pé ẹmọ tó bá tọ́jú òpó ẹ̀ kò ní sí eré sá, ṣùgbọ́n ìtọ́ bá ti ṣe òpó wọn owó tètè tẹ́. Ibẹ̀ ni wọ́n bí mi sí, àwọn bí mi sí ẹ̀sìn kìrìsìtẹ́nì nítorí pé gbogbo àwọn bàbá yìí náà yí padà ni. Pé gbogbo kí ni ètí pọ̀ kì í jìnnà. Àmọye ọdún tí wọ́n gbé ẹ̀sìn kìrìsìtẹ́nì gan wọ orílẹ̀-èdè bọ́yálẹ̀ Yorùbá ní àkájẹ̀bú Nàìjíríà lápapọ̀. Gbogbo ẹ̀sìn ìbílẹ̀ lọ bá lọ́dọ̀ àwọn bàbá tí a gan. Àwọn náà ẹ̀sìn yí padà tí wọ́n sọra ń Joseph ń gbà wọn. Síbẹ̀síbẹ̀ ìdílé babaláwo ni wọ́n nípìnlẹ̀. Èmi mú ìpìlẹ̀ tèmi tọ̀ wáyé ni tẹ́lẹ̀ òpó tí mò ń tọ̀ kì í sòpó mi. Bàbá, ó dá mi lójú pé tá a bá ní ká wo ọjọ́ orí yín àsìkò tí wọ́n bí yín ó dá mi lójú pé ó ṣeé ṣe kí wọ́n ti wo àkọsẹ̀jáyé yín ńgbà náà pé iṣẹ́ babaláwo lẹ́nu yóò ṣe. Ṣé ǹjẹ́ wọ́n sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ létí yín ní gbogbo bàtà ń pè yín pé. Nígbà tí wọn sọ rí ṣùgbọ́n nígbà mo di babaláwo, ìyá wa kan tó jẹ́ ẹ̀gbọ́n àbúrò bàbá mi ní abílẹ̀ bàbá mi gangan wọ́n pè ní Adébóyin. Òun náà sọ pé wọ́n ti sọ̀rọ̀ níjọ́ àwọn bí ọmọ yìí pé iṣẹ́ babaláwo ni, pé babaláwo náà tó jẹ́ ọ̀run. Ìgbà tá a sì ń ṣe ọdún ògbóni tá a bá ń ṣe ọdún àmọ́ ń dáfá láti béèrè pé bí ló kù sí o, torí kò sí ẹlẹ́sìn ìbílẹ̀ tí ó sọdún tí ò ní gbé Ifá kalẹ̀. Bóyá síwájú ọdún ìsọ̀rọ̀ lẹ́yìn ọdún á béèrè mo ló kù sí sáàsẹ̀ ṣé èwo ló tún kù nínú Ifá ni wọ́n ti sọ Ifá ti jáde lọ́dún náà. Tó dùn mí jù ni pé ìrántí Ifá mọ́ mo rántí fún àìmọye ọdún kó tó di bọ́ lọ ni bàbá yẹn Ifá ní ìran ní ń pè àbí ọlá ní ìran Ìdòwú, bàbá Ìdòwú ayégún l'Ógbómọ̀ṣọ́ ni ó ní babaláwo lọmọ yìí ó ní ẹ sí pẹ̀lẹ́ fún. Níjọ́ tí mo di babaláwo tí wọ́n ti ṣe pẹ̀lẹ́ ní wọ́n á lé babaláwo awowo ní babawo ẹ̀ ni wọ́n fi mú bàbá Ifálàdé Àlàbí òun náà wà lóògùn náà sọ pé òun ní babaláwo rẹ̀. Kò tiẹ̀ wá ń jọ wọn á mú mi lọ ó ti lọ tán kí wọ́n tó lé bàbá tó jẹ́ ọ̀rẹ́ bá mi Fákóredé àmọ́ náà wá mú mi lọ bá pé ọmọ awo ẹ̀rí o la ṣe bẹ̀rẹ̀ náà nù. Ẹ ṣeun bàbá, tá a bá ní ká wò ó ẹni kó tó di pé ẹ padà kò pẹ́ sígbà tẹ́ ẹ padà wọ̀ dé òní bàbá jáde láyé. Ó dá mi lójú pé ṣèṣègùn ni tí mo tẹ́ bẹ̀rẹ̀ ó yé mi mo tún ṣèṣègùn padà. òní bàbá jáde láyé. Ká ní ẹ ti tètè wá lásìkò tí bàbá sì ń sẹ̀mí pé ẹ ti tètè padà wá, ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ agbára òun lẹ̀ bá jogún lọ́wọ́ bàbá. Ṣùgbọ́n ẹni kò pẹ́ sígbà tí ẹ padà sínú ṣẹ̀ṣẹ̀gùn òní bàbá jáde láyé. Ọ̀pọ̀lọpọ̀ agbára tó yẹ kí bàbá jogún fún yín òní bàbá ti mú lọ. Báwo ló ṣe rí lára yín? Ojú mi náà la fi ń bá wọn máa ṣe wí pé ojú tí èèyàn bẹ̀ rí náà kò yẹ kó mú ìtẹ̀lẹ̀. Gbogbo àwọn téèyàn ṣe ń lọ ṣe yẹsà fún nìsín ìwọ̀nba ni ọ̀bá mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ ṣùgbọ́n Ọlọ́run kì í pani lórí kọ́mọ́ fi gbọ̀n rọ́pò rẹ̀. Bàbá kan ń bẹ tọ́jọ́ rẹ̀ wọn Láwàní Ògúnràn Ẹ̀gbẹ́jì Jẹta òun ni bàbá Ẹ̀gbẹ́jì tó wà ń bẹ lónìí. Ó mú mi mọ́ra ó sì ń sọ ó ń fi àwọn ìmọ̀ hàn mi àwọn gbogbo àwọn àgbààgbà wo bàbá Òkèlérin Àkànní babaláwo ni bàbá Fákóredé tí mo wí mu bàbá Fálàdé gbogbo àwọn àgbààgbà wo wọn ò pé ìgbà táwọn tí ààrẹ tí ní kó o ṣe kíni tó ti gbà àwọn ò ní jẹ́ ọtẹ́ ńbẹ̀ àwọn ni wọ́n àwọn ò jẹ́ kí ọ̀rẹ́ mi ni wọ́n àwọn fún mi láwọn nǹkan lóṣìṣẹ́ pé kíni táwọn fún ẹ fi pamọ́ ni o lóòótọ́ ọjọ́ orí rẹ̀ kéré sí ṣùgbọ́n ara rẹ̀ balẹ̀ ìdínú tí aṣáàbìnrin rí àwọn nǹkan tẹ́tẹ̀ẹ̀tẹ́ ṣùgbọ́n àwọn kan tó lọ lọ́pọ̀ jù. Ohun tẹ́ ẹ ní lọ́wọ́ bàbá ó kọjá tẹ́tẹ̀ẹ̀tẹ́ ṣùgbọ́n àdúpẹ́ f'Olódùmarè. Bàbá, tá a bá ní ká wò ó àsìkò tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ Ifá padà báwo lẹ ṣe tó fi wá jẹ́ pé tá bá ní ká máa sọ̀rọ̀ àwọn tó gbọ́fá dáadáa lónìí tẹnu kọ́
ẹ̀yin náà gbóná dáadáa báwo lẹ ṣe wá ṣe tó fi jẹ́ pé ẹ tètè káràmásìkí ẹ̀ Ọlọ́run Olódùmarè ṣe fún yín ṣe. níwọ̀n díẹ̀ náà la gbọ́ tó déjì eku èèyàn mọ̀ kó fa lọ ifá wò tí wọ́n bá ní àmọ́ tó ipò wọ́n bẹ́ àìsẹ̀ ń ṣe mástà rẹ̀ lọ́wọ́ àwọn dókítà wà àwọn pòfẹ́sọ̀ rẹ̀ wà ṣùgbọ́n ọ̀wọ́n wọn bá tá a ṣe náà ìwé la fi gbà á torí ẹni pé mo sọ pé ìlú rẹ̀ gbọ́jà ni mo wà kò sì sí awo kankan bẹ́ẹ̀ mọ́ àwọn awo jọ́njọ́ wọn ti kú àwọn tó kù ní babaláwo Ògbómọ̀ṣọ́ ni wọ́n wà wọ́n ẹ̀sẹ̀ ń lọ màá gba bíi méjì màá wà ara nígbà bá wọ̀ má tún padà lọ mò ń láti kọ́nù ìwé nítorí ìlera tánjọ́ ìlera méjì ń kọ́ wọ̀ ìwé ni mo fi gbàngbà àwọn kan tiẹ̀ máa ń ṣe yẹ̀yẹ́ pé séwèé lọ́mọ fi kí fá ní ìsìn wọ́n ti ń jẹ́ ẹ̀ka tó gbọ́pọ̀lọpọ̀ nǹkan ló ti lọ torí owó ẹ̀ fúfù là ń bá wá pè ẹ lè gbàgbé ní ìsìn tó bá tún yá kíní àtẹ́ẹ̀tì ẹ̀ nílò tẹ́ẹ̀ nílò tí ní ó sì tún wá àwọn náà wọ́n àti ń lòwé ní ìsìn àwọn dáná àwọn ìlú òwe tẹ́lẹ̀ wọ́n ti wá ń lòwé fún ìwé ni mo fi gbà ṣùgbọ́n mọ̀ ọ́ràn ní pé ń wọ̀ kí n tó tún gbà mí gbà wọn méjì wọ́n sì kọ́kọ́ kọ́ mi ná pé kó lè tètè rọrùn. àdúpẹ́ fọlọ́run bàbá tá a bá ní ká wò ó ọ̀mọ̀wé ni yín báyìí ìbátẹ́ sì ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan iléèwé gíga ti secondary school òun lẹ sọ pé ẹ kàwé dé mo fẹ́ kẹ́ ẹ tún bá wa gbé láti bẹ̀rẹ̀ báwo lẹ ṣe rìn tẹ́ fi di ọ̀mọ̀wé. mo ti sọ pé a ṣe àgbélégboyè ti ilé ẹ̀kọ́ olùkọ́ni NC ní Ọ̀yọ́ St Andrew wọn ń pè ń gbà wọn ṣùgbọ́n lẹ́yìn ìgbà wọn sọ di Ọ̀yọ́ State College of Education lẹ́yìn ìgbà wọn tó tún di Emmanuel Alayande orí wa gbogbo mẹ́tẹ̀ẹ̀ta àwọn àṣẹ ń parí àwọn kúrò ní wọ́n sọ di Emmanuel Alayande a parí èèyàn ní ọdún 2005 ni mo gba ìwé ẹ̀rí ìgbà tó di ọdún 2006 àṣà bàbá kan bẹ Ọlọ́run lò fún wa ń gbà wọ́n yàn ní alága tescom ní Ìbàdàn bàbá yẹn wíláde ipa sẹrẹ gan Ọlọ́run fi pé kí n fi wọlé gangba oúnjẹ ọmọ wọlé náà la mọra tó sì mú mi àwọn náà fẹ́ràn ṣẹ̀ṣẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ mi àti bàbá kan tá à ń pè ní Ògúnládé ọ̀rẹ́ rẹ̀ ní èdè kúkúrú ọ̀sá gbà wá gẹ́gẹ́ bí àwọn olùrànlọ́wọ́ àwọn tíṣà tí wọ́n pè ní non-teaching staff ń gbà wọn ṣùgbọ́n àwa tá a ṣe tá a kẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ olùkọ́ni jáde wọn ni a máa kọ́ṣẹ́ ni láti ìgbà náà la bá bẹ̀rẹ̀ iṣẹ́ kọ́ èdè Yorùbá ni mo sì kọ́ sí àti ìmọ̀ ìgbé ayé social studies bẹ́ẹ̀ àgbáyíká àtàwọn èèyàn rẹ̀ ni mo ṣe ń gbà wọn à ń kọ́ èdè Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga ní owó non-teaching là ń gbà títí láti ọdún 2005 náà ti gbà wá àṣà arájọ dá díẹ̀díẹ̀ mẹ́rin láti ronú pé yẹ ká tẹ̀síwájú mo ṣe kọrí sí ilé tí àgbélébùú náà látún ṣe nílọrin tó pé àti bí mọ́lẹ̀ tó ti pọ̀ kò rọrùn mọ́ láti lọ jókòó ka ọ̀hún ta ni ọmọ fún alówó ta ni ọmọ ránṣẹ́ sí apẹ́ báyìí a lọ sí ti ẹ̀kọ́ ìwòye àkọ́kọ́ tá à ń pè ní degree ní abẹ́ education ni mo gbà wọlé so mo ṣe àwọn ń pè ní BA head Yorùbá là ń pè ni mo padà sí mbẹ̀ ọdún 5 sì ni àwọn náà lò ní fásitì Ìlọrin gangan lẹ́nu ti ṣe kì í ṣe tàbí Èkìtì tí wọ́n gbé sí Ìlọrin ti yunifásitì gangan ti Ìlọrin láti ṣe a parí ò ní 2012 ìgbà tó tún dé tí mo náà wò pé kíní yìí máa ń gbé mi torí mo bá sùn bí àlá skul láti ìgbà mo ti parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà ni. ìsọyè ló ń ṣiṣẹ́ bàbá. pé mo sáré ó ń wù mí láti lọ sí mo tó gbéra nu mo bá kọrí sílé Ifẹ̀ mo ní mo gbọ́dọ̀ bí àyíká padà kí èèyàn lè ní yàtọ̀ tó pé ní oko náà láti kú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí a lè máa dàgbàsókè níwọ̀n kọ́mọ́jẹ́ pójú kan náà láwà mo kọrí sí ilé Ifẹ̀ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílé Ifẹ̀ mo lọ sí ti oyè kejì tí wọ́n ń pè master èdè Yorùbá yìí náà mo padà sí mbẹ náà nígbà mo parí ẹ̀yìn ní 2016 2014 mo wọlé bí mo ti ń parí gbogbo àwọn ọ̀gá wa kọ̀ọ̀kan bí àwọn ọmọ ọ̀jọ̀gbọ́n ní wà báyìí Ajíbádé ọ̀jọ̀gbọ́n Ọ̀pẹ́fẹ̀tìmí ọ̀jọ̀gbọ́n Abíọ́dún àwọn náà gbogbo àwọn bàbá wọn sà ọkùnrin ọmọ ọyẹ kọ́ lọ sí wọ́n dàbí pé àwọn ẹ̀bùn kéékèèké kan wà fún wọn sà ń dà mí láàmú ní ẹ̀ka ẹ̀kọ́ ní èdè Gẹ̀ẹ́sì ẹnìkan bẹ náà tá à ń pè ní Ọmọ́táyọ̀ òun náà ti dọ̀mọ̀wé tipẹ́tipẹ́ òun náà sá mú mi dandan pé ọ gbọ́dọ̀ lọ sí gbogbo àwọn tẹ́sà ń wọ ọwọ́ mi tí wọ́n ń wò pé kí n lọ sí àmọ́ ń parí náà mo tó gba fọ́ọ̀mù ti
oyè tí ó ní dókítà ọ̀mọ̀wé yìí mo bẹ̀rẹ̀ yín ní 2017 ó parí ní 2019 bí a ṣe gba ìmọ̀ oyè ti ọ̀mọ̀wé nù ṣùgbọ́n lábẹ́ àwọn àgbélébùú náà la fi ka gbogbo ntọ́lọ̀ ní kàkà wọ́n fi rọrùn fún wa. àdúpẹ́ fọlọ́run bàbá gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú àkókò yìí pé kọ́rọ̀ tó dayọ̀ ojú ò ti rí àwọn àkókò kan ó ní láti wà nínú ayé ẹ̀dá tó jẹ́ pé ẹ̀dá ò wò pé ibi tí mo bá kinní ilé ó dàbẹ̀ ni pé ó ti fẹ́ rẹ̀ mí ǹjẹ́ a rí irú àwọn àkókò bẹ́ẹ̀. àwọn wà nígbà tí ilé ẹ̀kọ́ olùkọ́ ni wọ́n ti fẹ́ parí ni kíní máa wà nìṣòro máa dé wàhálà yẹn pọ̀ ní Ọ̀yọ́ torí àwọn ohun èsè tùrọ̀tùrọ̀ ilé ẹ̀kọ́ olùkọ́ ni wọ́n fòrò ẹ̀mí wa ìdánwò Ọ̀yọ́ láti ń ṣèdánwò ńgbà wọn à á ṣe lóògùn ọ̀sán à ń ṣe lọ́yọ̀ náà wọ́n dà nìkan kò sówó mọ́ tí mo bọ́hùn nígbà tí ó sì gẹ̀rẹ̀ ọlọ́run pé kí n tó rówó ọlọ́run sì pé wọ́n á yáwó lọ lóṣèlú kankan tí mo parí ìwé mo parí ibi ṣe ń le tó ọ̀nà àbáyọ sáwà mo parí nílọrin náà ń gbà tó fẹ́ parí òun náà tó le kan gan ní ọdún tá a parí ọ̀nà àbáyọ tó wà tí Ifẹ̀ náà bó ṣe bẹ̀rẹ̀ níjọ́ kan nífẹ̀ẹ́ mo tẹ̀ wá wò pé mo tẹ̀ wo ra mi látòkè nílẹ̀ pé kí ni ìṣòro tí mò ń lé kí ní ayé mi gan-an ṣètò owó yìí ni mo fẹ́ ní ni àbẹ̀wò tí mo fi wá ń dààmú ara mi nílé ìwé ẹ̀kọ́ yìí tí mo fi ń kàn dààmú kí báyìí torí mo kà kún pé ìgbà mọ̀ kàn ń fi ra mi sẹ̀ sí ni níjọ́ Láti Ìjẹ̀rù olówó kan ní Ìjẹ̀rù torí tó ń lọ sùkúù kí náà wá lọ torí ó ti wo ipò tí ń tà wà níwọ̀nba ọ̀yẹ́ kó tún ebi owó náà ní àwọn wá òrò owó lọ́ba pẹ́ ṣùgbọ́n ìlànà ìwé ọlọ́run fi pé kọ́ náà là torí ó ní oko náà ní báwà títí táwọn àmọ́ oko dìísìn náà ni mo sì dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè pé Elédùmarè mú mi la àwọn ìṣòro ń já débi pé nígbà mo fẹ́ ṣe ti PhD mo sọ pé tí àwọn Uganda náà mú ní àwọn ọlọ́mọ sọ jáde pé tó bá pé ìwọ Olódùmarè lọ́mọ ètè tó ní fún mi tí mo fi ń kàwé tó bá pé yóò sì mú nǹkan jáde fún mi jẹ́ ó rọrùn fún mi láti lè ṣe ìtókù torí wọ́n tó láti coursework mo rò pé ti parẹ́ nísìn mo ní ṣùgbọ́n tí ọba ní rọrùn yóò ṣòro fún mi láti ṣe èyí wọn ni pé mo fẹ́ kí nígbà tí ọba sówó tí ò sí nǹkan kan ìní lè sọ báyàn pé owó ni ìní ìmọ̀nà tó gbà wá tí mo rí parí àwọn èèyàn sáà náà lọ ni mo fi wò pé ó létè kan tí Elédùmarè fẹ́ mú jáde fún mi níbẹ̀. àdúpẹ́ fọlọ́run bàbá nínú ìrìn àjò ìgbésí ayé yín ẹ ti sọ ọjọ́ tí ó fẹ́ dàbẹ́ ni pé ó fẹ́ korò díẹ̀ ọjọ́ wo òun lẹ wò tó jẹ́ pé inú yín dùn jù nínú ìrìn àjò ìgbésí ayé yín. ọjọ́ tí inú mi dùn jù náà níjọ́ tí mo parí ṣùgbọ́n ọ̀rọ̀ mi fẹ́ máa ń dàbí àfibí sólóore torí tí mo bá ń ṣe ìdààmú lórí nǹkan níjọ́ tí nǹkan bá yọ ibi ìṣe máa wò kó ń bò ní kíní ìwò ní jọ mí lójúmọ́ ní mà pé mo ti ẹ̀sìn ìdààmú kankan mọ́ dípò kí n dúpẹ́ kan mo bá kàn ṣe ra dúpẹ́ níwọ̀nba ti tán mi ti gbàgbé ní kàkún tó ń jọ mo parí gan tí mo dìfẹ́ǹdì tán báyìí tí mo tẹ̀lé ọ̀gá mi ọ̀pẹ́ fèjì mi ó ní gbogbo téèyàn ní náà ló ní ó ní pòfẹ́sọ̀ ó ní oyè ẹnu iṣẹ́ ni ó ní gbogbo àgbáyé téèyàn ní ló ní bí ò ti jọjú yìí mo wò pé wọ́n ń retí kí n ṣe nǹkan kankan wọ́n wò pé bóyá nǹkan bí ara sí gbàgbà wọn àná ti bá mi bá wọ́ pé o ti di kinní lónìí lẹ́yìn pé mo kàn lọ́ba rẹ̀ mo kàn wọn ò rí lára mi kí n fàyọ̀ hàn mo rò pé tí wọ́n fi wò pé bí o ti jọjú mo sì ti wà nínú ẹ̀jẹ̀ tèmi tí mo bá ti ṣèdààmú lórí kan bàbá kan ti wo inú mi ó dùn ṣùgbọ́n ẹ̀ lè mọ̀ lára mi kàn gbé kú ṣùgbọ́n ìjọ inú mi dùn jù níjọ́ tí àwa náà ló dúró torí ìjọ mo ṣe mástà ìrówó pé fún lọ́dọ̀ àwọn èèyàn wa ìrówó gbaṣọ ìrówó ṣe ọ̀rẹ́ mi Ìdòwú Fágbóhùn lọ́yọ̀ọ́ ló fún mi ní ìwé ìléwọ́ pé kí n fi wọlé mo lọ dúró sáàrin àwọn èrò ni tí mo fi bá wọn ṣàjọyọ̀ tèmi náà wà sọ pé ìbọn wà nínú àwọn tí wọ́n ń dìde ojú ẹ̀ wọ́n wà ń fi kíní prókè mo fi hàn àwọn èèyàn pé ó kọ́ mi nì ṣùgbọ́n jọ tí mo parí pátápátá èmi náà lè pé Ọlọ́run pé àṣírí mi bò èmi náà lè wọ́sọ mo dúró ń bẹ̀ àjọ náà mi lójú náà tí tẹ́gàn mi pò táwọn tí ń pé kíní lọ ṣe ìyọ́padà alẹ́ ní kíní ó ní tí wọ́n rí pé mo lọ mo bọ̀ mo sì kàwé ìjà kì í ṣe pé bóyá mo ń fẹnu sọ pé mo ń lọ tí mo ṣe sì rí nínú aṣọ níjọ́ níjọ́ mi dùn jù pé ìsìnkú ọ̀nà bí èéfín adúpẹ́ fọlọ́run bàbá yàtọ̀ sí wípé ẹ kàwé gboyè mo tún rí i pé ẹ gbìyànjú ẹ kọ ìwé kan tí ẹ pè àkọlé rẹ̀ ní Ìṣẹ̀ṣe Yorùbá
yàtọ̀ sí ìwé yìí ẹ tún ti ń gbìyànjú láti kọ àwọn ìwé kan bó tilẹ̀ jẹ́ pé ẹ sọ fún mi wípé àsìkò fi bẹ́ẹ̀ sí ìgbà tẹ́ ẹ kọ ìwé ìṣẹ̀ṣe Yorùbá yìí kí lẹ rò tẹ́ fi wò pé jẹ́ kí n kọ ìwé yìí. Níbi mo rò pọ̀ náà ló ète ẹ̀rí pé nǹkan kan ní máa gúnyàn kẹsẹ́ inú láti ṣe nǹkan gbogbo àwọn nǹkọ̀wé mi tí mo rò ni pé ìgbà tí mo fi ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì mo ń lọ ilé ẹ̀kọ́ olùkọ́ni mo rí àwọn tí wọ́n ń kọ́ wa àwọn ọ̀gá yẹn wọ́n mọ̀ pé idẹ làwọn ìbò fi gba wúrà lọ́wọ́ idẹ kírísítẹ̀nì ní mùsùlùmí ní wọ́n wá ń wò pé a jẹ́ pé ìtìjú ló kù fún wọn ò bá ti padà adé Ìlọrin náà nínú àkókò àwẹ̀ ni ìní máa dápọ̀ àwọn lẹ́tọ́rà ni àgbà onímọ̀ ni òun náà tó ń sọ nǹkan kan náà wọ́n máa ń yin ẹ̀sìn ìbílẹ̀ àfáà ni wọ́n sì ń gbàwẹ̀ lọ yíyin ẹ̀sìn ìbílẹ̀ tó ń fẹnu dídùn bẹ́ẹ̀ náà làwọn kìrìsìtẹ́nì máa ń gbà dáadájú àwọn eléyìí yẹ kọ́ wọn ṣe ojú ń tiẹ̀ tí wọ́n bá tó rí pọ́n lọ tò láàrin wọn mọ̀ pé àáfàá lọ́lọ́ sí nínú wọn mọ̀ pé òótọ́ wọn á wò pé òótọ́ mẹ́mẹ́ àti gbogbo àtàwọn tí mò ń kọ́ jáde nínú fa tírú èyí bá ti wà láyà bàbá wa ni kò sí ìwé kan tí ó borí rẹ náà lé àwọn ẹ̀sìn tó wà yìí mo wá wò pé ẹ̀sìn kan nítorí àwọn kókó àwọn ọ̀rọ̀ tó wà nínú ìwé mi tí wọ́n bá sọ pé kíni lá máa ń wí bíbélì kan wà nígbà pé kíni Fágún wà nínú ìwé tí wọ́n bá ní kíni Ọládìran ń wí nínú ìwé àwọn tí mo wí pọ̀ àwọ̀kọ́ mọ tako pé kẹ́nìkan pé ẹnìkan ló lè jẹ́ kéèyàn wọ̀ ọ́n kò sì tako pé ẹ̀sìn kan lọ́ mọ́jú kan lọ ìgbà wọlé mò ń fẹ́ káwọn èèyàn pé kò sí kọ́ mọ́ sí ìjà ìsìn kó ń kálukọ́ mọ̀ máa pé tèmi lọ́dà ju tẹnìkan lọ iṣẹ́ rere táwọn òjíṣẹ́ ẹ̀sìn kọ̀ọ̀kan wá sí lọ́yẹ ká máa ṣe ká máa tẹ̀lé kiri pé ká máa fọkàn fọ́sà ká máa para wá nítorí ẹ̀sìn mo fi tí ọ̀mọ̀wé lérè tí wọ́n fi ṣèlérí nígbà tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nìsín pé àwọn tó mẹ́rin àwọn èèyàn mẹ́fà tó mẹ́rin afọ́jú tán láwọn fẹ́ mẹ́rin tó ń kálukú ètí ń pọ́kọ́ ni ètí ń pé ayé ìlú ni tí ń pé ẹgbẹ́ òbí ni pé tí wọ́n rí yẹn ń júwe tó kálukú wá nílà ń júwe ẹnìkan ò lè sọ pé tòun náà dáa jù gbogbo àwọn kan tí mo rí pọ̀ mẹ́ ìdí tí wọ́n mú mi nù pé àwọn àṣà wa náà àṣà tó sì pé ní ọyẹ káàlù dìde àwọn kan ti wọ ọkùn tá a sì mọ́ yálà ń kó oúnjẹ jíjẹ ẹ̀wọ̀n oúnjẹ àwọn àtọ̀run àtàǹjẹ ẹ̀sìn ní dá ìsàn sí àlà ẹsẹ̀ ẹlòmíì òkú rírì ní ojúmọ́ kò sẹ́ni tí ò ní wá ní èèyàn bí ogún ń gbóná mo tẹ̀ nǹkan mọ́lẹ̀ màá rẹ́ rìn mo tẹ̀ nǹkan mọ́lẹ̀ bí ìkú rírì ń gbóná fò nǹkan jómi láì nǹkan àyíká ń jẹ ni gbogbo ẹ̀ kiri títẹ̀ nǹkan mọ́lẹ̀ bá nu oúnjẹ ni ẹ wo oúnjẹ táwọn bàbá wa ń jẹ ń jọ ẹ wo àwọn táwọn ló dábàá nínú àwọn abọ́ká nílẹ̀ ní sìnkú òye bọ ni gbogbo àwọn èlò ojú ọ̀nká máa lò ìgbà ká máa gbogbo àwọn ọ̀rá tí wọ́n ń ṣe gbogbo àwọn abọ́ tí wọ́n ń ṣe kẹ́míkà wà ń bẹ̀ à ń jogún àwọn àrùn díẹ̀díẹ̀ látara àwọn nǹkan gbogbo àwọn ewé egbò lọ́n fún wa iná lẹ́nu ní ọ̀tẹ̀ mọ́lẹ̀ tó ìlọ síbítù lórí tí ń ṣe gbogbo àwọn kan ní mo wò pé màá gbé ìwé kan jáde tí ò lè sọ pa ẹ̀ mo wá tó ń wò pé ìran Yorùbá ni ìyá ń jẹ́ jù ní àwọn mẹ́ta tí wọ́n jẹ́ pọ̀ tí àwọn olùjáde jẹ́ pọ̀ tó gbé bí àwọn ẹ̀yà méjì yòókù ṣe ń lo ìbọn bí wọ́n ṣe ń lo oríṣiríṣi àwọn òyìnbó bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá òfin tí wọ́n ṣe ní orílẹ̀-èdè wa àwa Yorùbá ni wọ́n ṣe lé lórí ìyànjẹ yìí sì pọ̀ débi pé ọ̀pọ̀ Ṣàngó tó yẹ pé mo sọ rí nínú ìwé kan níbi akéwì sàṣàrò ara ewu ti ìṣọ̀kan tí Ṣàngó tó yẹ tó ṣe ń tiẹ̀ lè sọ pé ọmọ ìyá méjì tí wọ́n bá fura síra wọn pé ọ̀kan gbọ́n bẹ̀ wọ́n lè pín kí wọ́n má jẹun nínú àwo kan náà mọ́ tọkàn bá fura pé ọ̀kan gbọ́n bẹ̀ àwọn ìran méjì yòókù ń gbọ́n ọbẹ̀ wọ́n ẹ wo bí wọ́n ṣe ń jagun tó wọ́n pè é máa bẹ̀ wọ́n ni nílẹ̀ Ìgbò ẹ máa bẹ̀ wọ́n àwa Yorùbá ò lè jà báyìí wọ́n kó yàn lọ ẹ̀wọ̀n ni kí ni tiwa tó yẹ pé òfin ọ̀wọ́ ẹ wo bá ń Fúlàní ṣe ń dára láàmú tó Sunday Igboho ló mú kan ní ìṣẹ̀yẹ wàjú lọ́wọ́ ti mú ṣé bí ṣe ń pààyàn sọ́dà táwọn Fúlàní ṣe ń pa àwọn sọ́dà ọ̀wọ́ ìgbà tó yóò jẹ́ wọ́n pamọ́ ìyẹn mu kí ni a gbọ́ mọ́ ń pa rẹ̀ báyìí àwọn Haúsá wọ́n lè pa èèyàn láì mọye wọ́n pẹ̀tù ẹ̀ máa bẹ̀ wọ́n ìtumọ̀ wọ́n adájí wọn ẹ̀yẹ máa fún wọn ní nǹkan àwa ní ìyà òjẹ́ wa ọwọ́ àwọn òwe mo fi irú wa lọ́kàn òkè pé ká lè mọ̀ pé ká pe àrùn àtọ̀dọ̀ fún inú wa pé ìyá ń jẹ́ ká mọ ọ̀nà tá a gbàgbọ́ nínú gàba tá a kó sí bá a ti bu wà nù gàba àwọn ìyìnbó náà la wà nù gàba àwọn orílẹ̀ àwọn ẹ̀yà méjì yòókù torí táwọn olóyìnbó sì jẹ kò dé wọn gbọ́n àràmúnú rẹ ni àwọn tó gbé mi kẹsẹ tí mo fi kọ̀wé mi. ẹ ṣeun bàbá nínú ìsọ̀rọ̀ yín ẹ dárúkọ olóyè Sunday Igboho pé látìgbà tó ti wà ní àhámọ́ ẹ̀gbọ́n kankan pẹ̀ mọ́ lérò tèmi mi wò pé irú àsìkò yìí ló yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí wọ́n dìde kí wọ́n tiẹ̀ sọ nǹkan kan ṣùgbọ́n gbogbo wọn ló kàn dákẹ́ bí omi inú kété
kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí, kí lè rò bó ń ṣẹlẹ̀ gan láàrin ìran Yorùbá. mo ti sọ̀rọ̀ rí àwọn ẹ̀rọ kan sọ pé ègún mi lóòótọ́ ègún lè jẹ́gun ṣùgbọ́n tí wọ́n ń jọ aṣẹ́yìn bá jẹ mí níjọ náà ní mú ilé sanjọ wèrè bá jàkísà ní wèrè rẹ̀ sàn. nígbà bá ti mọ̀ pé nǹkan ni ó yẹ ká ti mọ̀ yìí bá ká mọ̀nà tá gbà bọ́ ń bẹ̀. ntẹ́mi yìí ni pé a fẹ́ràn owó, mo ti sọ rí ìfẹ́ ara wa a fẹ́ ju tọmọlàkejì lọ, a fẹ́ bí a bá ti ń rówó owó tí wọ́n rí lókè kò jẹ́ kí wọ́n lè bá wọn jà sí nǹkan báwọn. àwọn rówó mẹ̀kúnnù sì ń jìyà. orílẹ̀-èdè tí wọ́n bá ti ń lo ìjọba olóko owó aládàá ńlá ní tí wọ́n máa ṣẹlẹ̀ náà nù, èèyàn péréte náà ni wọ́n máa gbádùn. wọn ò lè ṣe torí pé ẹwà àwọn lọ́balọ́ba wọn bẹ̀rù wọn pé wọn àti forí ogbe orí wọn fún kọ̀lọ̀kọ̀lọ̀. ṣé ààrẹ kan ló yẹ kó pàṣẹ fún ààrẹ lọ́ba wọn ní orílẹ̀-èdè bàbá wọn ilẹ̀ bàbá wọn kí wọ́n tó jà pọ̀ tí wọ́n wá yan ẹnìkan láti ìlú kan wá tí wọ́n wá jẹ pé òun ni wọ́n ti wá fi òfin kan tó ti pa wọ́n ní papá mọ́ra. àwọn wa máa ṣe bó ti wù àwọn sì ń hùwà burúkú lọ́hùn. ẹ ò bá ní ká má kó ráìsì wọlé mẹ́wọ́ ilẹ̀ haúsá àwọn owó ní sẹ́dọ́là. àwọn kan fà wá arúgbó ni ṣùgbọ́n àwọn bàbá tí wọ́n ti ń jẹ̀jẹ̀kújẹ ń bẹ wọn o bí Olódùmarè bá tọ̀ ń wá rà lọ́lọ́kù ẹni wọ́n fẹ́ ṣe ní ibi náà tó ń ṣe àwọn olófẹ́ yọjúmọ́ nìyí. a máa bẹ àwọn ọmọ ilẹ̀ ni ṣùgbọ́n tẹ́mi ń wò ní pé tá a pẹ́ àwa ẹlẹ́sìn ìbílẹ̀ tẹnu wa náà bá kò tá à ń gbé ifá kalẹ̀ lóòrèkóòrè tá à ń dáfá lóòrèkóòrè ni yóò kó àwọn tí ó kù yóò kó àwọn tí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ wọn ó ti lọ tán. tá a bá pẹ́ a dá ìjọba padà sí báwọn bàbá ṣe ń lò bọ̀ ni kò ní ayé ò ní bàjẹ́ báyìí ayé ò ní bàjẹ́ báyìí tí wọ́n bá ti dọ̀n táwọn ò jà fún wa mọ́ àpò ara wọn jà fún òyìnbó míì tí wọ́n dì nísìnyí ẹ wo bí wọ́n ti ń ṣá gbogbo epo yìí gbogbo tí wọ́n fẹ́ kó wọlé fún wọn ní gbogbo tí wọ́n ń ṣe fún wa lórílẹ̀ tí wọ́n bá dé ìyẹn bá ti háyé go ọtí kọ̀ọ̀kan fẹ́ni kọ̀ọ̀kan tí wọ́n fọ́n 5,000 ó ní wọ́n máa tó ṣe èyí. Olódùmarè lábẹ́ torí kódà ní ìfẹ́ gbọ́ròyìn mọ́ inú mi ò tiẹ̀ dùn ní tiẹ̀ mọ̀ pé Nàìjíríà gan la wà torí mi ò mọ̀ pé à ń bẹ Nàìjíríà nìkan sábà pé mo wà nílé ayé ní ẹgbẹ́ máa ń pè yẹn máa ka national anthem máa ní kí ni national anthem ló ní kí tá à ń sọ tá à mú ṣe kí ni ìranù tá à ń ṣe. Olódùmarè ìlú kú káwọn ọmọ ẹ̀ lọ́gbà ṣùgbọ́n tí a bá ń bá ń rúbọ lóòrèkóòrè tá à ń rúbọ lóòrèkóòrè ẹ̀ pé kí ni ìyẹn yọ á ti bọ́ bẹ̀. ṣùgbọ́n àwọn babaláwo mi náà àyè wọ́n fira wọn sábẹ́ àwọn olóṣèlú nítorí pé wọ́n gbowó lọ wọn ẹ wá bá wa rọkọ̀ ẹ wá ra kíní fa ẹnu wọn náà ò lè sòótọ́ mọ́ torí pé owó tí wọ́n rì àní ó wò pé káwa náà tiẹ̀ mówó lọ́wọ́ ara wa bí ó ṣe tọ́rọ́ kọ́bọ̀ náà ká fògbó ojú wa náà sí ká má wẹ ojú ẹnìkan tí wàá ti kóra wa sí abẹ́ wọn ibi àbá ti fira sábẹ́ wọn ká nílé fẹ́ yọ torí owó tá gbà àbáyọ tèmi ni pé àmọ́ wúre kálukọ́ máa gbogbo wúre nínú ilé ó máa kéwà àwọn ọmọ ilẹ̀ tí wọ́n bá tòjọ́ ọ̀run wá yọ wá. ẹ ṣeun bàbá àmọ̀ràn wo òun lẹ ní fáwọn èèyàn. tí mo rí fún wa náà ni pé ó yẹ ká nífẹ̀ẹ́ ọmọnìkejì ká fẹ́ràn ara wa ká má gbé ẹ̀sìn lérí ẹ̀sìn gan náà fi ń dara wa láàmú òun gan náà ni ọjọ́ ibi tí wọ́n tọ́ bayé jẹ́ jù kò já kéèsì fẹ́ ká kéèsì wọ́n bá pẹ́ àrùn ẹ̀sìn lérí báyìí ká máa bẹ̀rù ẹ̀rù ti lọ ọ̀rọ̀ ẹnu lásán lókùn tó ń kálukú ṣe kí wọ́n sá mọ̀ mí pé mò ń lọ ṣọ́ọ̀ṣì wọ́n máa rí wọ́n rí pé ń jó wọ́n ti gbà páwọn ń ṣẹ̀sìn nu wọ́n ti wá ń sọ gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe é lẹ̀ kò sì sífẹ̀ẹ́ ìfàìsífẹ̀ẹ́ nu kò jẹ́ ká lè rí nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́tòrò náà ní ká máa ó ní bí wọ́n bá ń gbé òun mi bá ń ló bí ìdùnnú lóńgòrò tí mò ń fèdè tí mò ń ṣe mo rò páwọn kẹrẹ lẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n sọ̀rọ̀ pé tí ọba sífẹ̀ẹ́ ọ̀dà bíi yìí pé asán gbogbo ẹ̀ ìfẹ́ ló yẹ ká níjù ká fẹ́ràn ara wa ká sì jẹ́ kí ẹran ara ẹni tí yàrá ń jẹ ká máa ní ìmọ̀ lára pé yóò jẹ́ kí kó máa tawájí láti lè gbìjà ìgbẹ́ tá a bá ti wò pé mo ti ń gbádùn ẹnìkan bá lè jìyà ọmọ jìyà káwa Yorùbá ká ṣe dára lọ́kan ṣùgbọ́n tọ̀ ẹ́ rí i pé mo sọ̀rọ̀ pẹ́ ẹ̀sìn àwọn ẹlẹ́sìn kan bẹ tí wọn ò tó pé àwọn náà tó ń jẹ́ ọ̀tá fún wa pé wọ́n ti wò ẹ wo tí mo sọ́njọ́ ọwọ́ Odùduwà ó ti ń bí àwọn kan nú pé Odùduwà ní àmà jẹ́ pé òòṣà ni lójú wọn pé ọ̀nà wo la fẹ́ gbà mí wọn Olódùmarè ìfọ́ bá wa ṣe ìfẹ́ iná sáré kókó. Bàbá ìwé ìṣẹ̀ṣe Yorùbá tẹ́ ẹ kọ yìí ǹjẹ́ ẹ lè rántí ọdún tẹ́ ẹ kọ? Ọdún 2013 ni. Ẹ sì wà ní iléèwé lásìkò tẹ́ ẹ kọ àdúgbò. Bí mo ti ń parí ti àgbélébóye ti
oyè alákọ̀ọ́kọ́ náà mo wò pé kí n fi ṣeré mọdé pé ẹ rí i pé àwọn níta lè tún ṣe pọ̀ ńbẹ̀ àwọn èdè kọ̀ọ̀kan ń bẹ pé èdè kan táyé ńgbà tá a tún tẹ̀síwájú a rí pé kò wọ akadá a fẹ́ yọ kù àwọn oyè ọpọlọ la ní àkàrà fi ṣe ń gbà pé ká tẹ̀ fi ṣéwò náà bóyá tẹ̀ rí nǹkan á ní nǹkan sọ. ní kúkúrú èdè ẹ fẹ́ ṣe àtúntẹ̀ ìwé náà láìpẹ́. mo tiẹ̀ ti ṣe àwọn kíni àkóónú rẹ̀ mo ti ṣe tipẹ́tipẹ́ gan láti gbà mo ti sọ mo ti ṣàwọn àkóónú rẹ̀ lórí àwọn àṣà wa náà ó tiẹ̀ yẹ ká àwọn tó ti forí mú ká gbé àwọn tó ti tí ó sì mú dàgbàsókè báwùjọ ká gbàmọ̀ràn bá sì fà wọ́n lẹ̀ ká mú àwọn tó mú dàgbàsókè bá àwùjọ irú àwọn mékè ò ní bẹ̀rù mọ́ èdè ẹnu wa ò dá mọ́ bí èpè ní lójoojúmọ́ ló ń kálukú láwùjọ gbogbo èèyàn afẹ́ sọ̀rọ̀ ń pa ara ìfẹ́ dábàá ọ̀nà tí a lè gbàgbọ́ torí èèyàn gan ń mú bá ìṣòro bá wa kò sẹ́ni tí ń gbàdúrà mọ́ nílẹ̀ ẹjọ́ kan àwọn ọmọ wọn mọ̀ra wọn lépè yíyá ọmọ ọmọ lépè bàbá ọmọ lépè àwọn ọmọ náà mọ̀ra wọn lépè àsìmọ́ tí ń kọjá náà afẹ́fẹ́ afẹ́ tó ṣe. ẹ ṣeun ní adúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ní ọ̀mọ̀wé olóyè Ọládìran Adémọ́lá mo pe atájé olúwo ìlú Rẹ́gbà agbẹ́sẹ̀gáwo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àtọ́fàṣẹ́gun ìlú Rẹ́gbà ọjà. ẹ ṣeun bàbá ẹ dákun ẹ bá mi ṣe àdúrà fún gbogbo ojú tó ń wò wá àti gbogbo etí tó ń gbọ́ wá. àwọn ojú tí ń wò wá a gbàdúrà fún wa ní orúkọ àwọn irúnmọlẹ̀ ojú wọn kò ní fọ́ etí tí wọ́n fi ń gbọ́ wa etí náà ò ní di gbogbo ọ̀nà àríṣe jẹun kálukú kò ní bàjẹ́ kò ní dàrú ẹni tí ń wọ́ ọmọ Èdùmàrè ó pèsè àwọn tó ti bí Èdùmàrè ò ní gbà lọ́wọ́ wọn àìsàn burúkú ò ní kọlù wá afẹ́fẹ́ rọpárọsẹ̀ kò ní kọlù wá ìgbóná olóde kò ní bá wa jà ìyọ́nú àwọn ìyá mi láàmú bá pàdé àní bá bínú wọn pàdé àwọn oníṣẹ́ ọwọ́ wọ́n máa rí sí ìṣòwò wọ́n máa jèrè àwọn àgbẹ̀ wọ́n máa roko bọ́dún dé àwọn ọ̀kùnrin búlẹ̀ wọ́n máa dìde àìsàn gbogbo ohun tí à ń fẹ́ ní rere yóò máa tẹ̀ wá lọ́wọ́ ilé ayé wa ó rojú ọ̀nà wa yóò ráàyè ọ̀wọ́ wa jẹ́ fún wa Ìgbìmọ̀ yóò gbà wá lọ́wọ́ ogun abẹ́lé ni o ogun láti ta ni Ìgbìmọ̀ yóò gbà wá yóò sì gbà wá lọ́wọ́ àwọn elénìní èèyàn náà elénìní ni àwọn àìsàn oríṣiríṣi elénìní ni tó jẹ́ àjòjì fún ara tí máa ń sọ̀yàn di béèyàn sí fẹ́ Olódùmarè yóò gbà wá lọ́wọ́ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yóò jẹ́ kí egun wa kó máa le ara pápá báyìí náà bá lùgbà kó ara pápá ń tẹ wa ó máa jẹ́ alágbẹ̀dẹ bá bu ire yóò gbẹ̀ bẹ́ẹ̀ dànù gbogbo tí jẹ́ òjòjò náà aróńkálukú yóò máa rẹ̀ dànù yóò máa bómi sàn lọ ní yóò máa bómi sàn lọ ní ibi oníṣẹ̀lẹ̀ sí wa ẹ̀mí wa ó gùn àní gbogbo ìyá o àní gbogbo ojú o gbogbo tí òǹkálukú ń fẹ́ nílé Elédùmarè yóò ṣe fún wa ọ̀nà ọ̀là fún wa o bẹ́ẹ̀ ni ó rí o bí ọwọ́ gbà.